yóò dá nẹ́tíwọ̀kì yóò dá bóyá máa bẹ àwọn dádì àti mọ́mì ní ìlú UK pé ní ìjọ́ mẹ́jọ tí kìíní yẹn bá tún ti kọ́ọ̀tì sìn wọ́n á fún wa ní táìmù sí ní ìjọ́ mẹ́jọ kí wọ́n jọ kí wọ́n fún wa ní táìmù sí ní ìjọ́ mẹ́jọ débi pé kó má jẹ́ wákàtí kan ẹ jọ̀ọ́ tí ẹ bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ fún wa ní wákàtí kan àbọ̀ láti lè fi ṣètò yìí bóyá nẹ́tíwọ̀kì yẹn á dáa ṣùgbọ́n kó tó rí pé nẹ́tíwọ̀kì yẹn tó lè tún ṣe yánmọ́yánmọ́ ẹja tó sáré sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo àìsàn tí ò tọ́jọ́ àìtàn tí ò tó sù ọlọ́run ò má fi kàn mí má fi kàn án mọ́ mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo àìsàn tí ò tọ́jọ́ àìsàn tí ò tó sù tó rìn kiri olúwa má jẹ́ ó kàn mí má jẹ́ ó wọnú ilé mi má jẹ́ ó wọnú ilé àwọn ọmọ mi má jẹ́ ó wọnú ayé ọmọ mi má jẹ́ ó wọnú ayé ọkọ ọmọ mi má jẹ́ wọnú ayé ọmọ mi gbogbo ẹ̀yin òbí ẹ gbàdúrà yìí ẹ sọ fún ọlọ́run ó lóhun táwa bá ti kọ̀ láyé jésù ló ń bá wa kọ̀ lọ́run ó lóhun táwa bá ti dè láyé ó lóhun bá wa dè lọ́run ó lóhun táwa bá ti fi bú ní ayé yìí ó lóhun ti fi bú fún wa gbogbo àìsàn yìí olúwa ọlọ́run má jẹ̀mú ó yá wo àgbáyé sàn gbogbo ogun àìsàn àbádì tí ò lórúkọ tó ń ṣẹ̀ ń wórúkọ fún lórúkọ jésù ní òní wọlé tọ̀ wá wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ jẹ́ sáré fún wa ní sáàmù èyí tá a máa lò ní alẹ́ orin dáfídì 91:1-3 torí nẹ́tíwọ̀kì yẹn lè tún lọ kọ́mọdé pé bóyá akọ́ọ̀tì ẹ̀ pátápátá psalm 91:1-3 ẹ jẹ́ ká máa lò ó ẹ jẹ́ ká máa kà á lórúkọ jésù àìsàn bí ò ní ṣe wá ẹjá lọ tún sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa wá ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀mú kó ràn yín lọ́wọ́ dáàdì mọ́mì lórúkọ jésù olúwa yóò ràn yín lọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́run èyí tí dáàbò bo ni nínú ilé tí ẹ wà yẹn wúpẹ́ ẹ lè lọ sí ibì kankan ṣùgbọ́n mo gbàdúrà fún yín pé ọlọ́run wà ní ìhà tìyín lórúkọ jésù wọn ò ní rùkú yín jáde nínú ilé yẹn ẹsẹ̀ yín tẹ́ fi rìn kiri nínú ilé lórúkọ jésù náà lẹ́ẹ̀fì rìn lọ bí iṣẹ́ yín lórúkọ jésù wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ sí yín gbogbo okú ẹ̀tọ́jọ́ àtọ́sù lórúkọ jésù mo ní ò ní ṣẹlẹ̀ sí yín ẹ̀ẹ́nì bá wọn kúkú àjọkú ẹ̀ẹ́nì bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹjá sáré tó sọ fún ọlọ́run kí nẹ́tíwọ̀kì yẹn tó gbé lọ ẹjá sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run o oore mi oore tó yẹ mí yáyé mi ọlọ́run má jẹ̀mú má fi ṣàpínlẹ̀ fún ọmọ ẹlòmíràn oore mi tó yẹ mí má fi ṣàpínlẹ̀ fún ọmọ ẹlòmíràn gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù oore yín lórúkọ jésù ò ní fi ṣàpínlẹ̀ fún ọmọ ẹlòmíràn lónìí ní orúkọ jésù kristi oore yín wò ní fi ṣàpínlẹ̀ fún ọmọ ẹlòmíràn olúwa yóò ràn yín lọ́wọ́ mọ́mì mo lọ́lọ́run yóò ṣàánú fún yín oore yín ò ní di àpínlẹ̀ fún ẹlòmíràn bẹ́ẹ̀ ni yóò rè jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ á sáré bu omi ẹ jẹ́ á sáré bu omi ká tẹ̀ gbàdúrà ẹ jẹ́ á sọ fọlọ́run ṣé ẹ ti bomi yẹn sí tòsí ṣé ẹ ti mú omi yẹn sọ́wọ́ bó ṣe bọ́tù omi ni ẹ jẹ́ á sọ fọlọ́run ẹ jẹ́ á gbàdúrà ọlọ́run gbà mí má jẹ́ ká àìsàn ibi má jẹ́ ó pa mí lójijì gbogbo àìsàn tí ò ní ìtumọ̀ èyí tí èṣù fọ́n jáde ọlọ́run ó yá dé ẹ̀mí mi sí tilétilé tẹbí tarẹ́ ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olúwa kó dẹ̀mí yín sí omi tẹ́ ẹ mú lọ́wọ́ yẹn lórúkọ jésù ó yá kó ṣe àwòtán inú ilé yín ó yá kó ṣe àwòtán ayé yín mọ́mì dádì lórúkọ jésù ikú òjijì ò ní wọlé pa yín wàhálà ìdààmú tí ń fẹ́ kiri kò ní fẹ́ wọnú ilé yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù a fi omi yẹn kún omi tá a máa fi wẹ̀ nínú omi yẹn a máa ní lọ́fíńdà díẹ̀ sínú ẹ̀ a sì máa fi iyọ̀ díẹ̀ sínú omi ẹ jẹ́ ká fi wẹ̀ lórúkọ jésù ibi ò ní wọlé tọ̀ yẹn inú ilé tẹwà yẹn tẹ́ ẹ̀ ń ṣe ìgbélé àdúrà ni olúwa fẹ́ ní ìgbélé àdúrà ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ká lè ní ìgbélé àdúrà láti lè bẹ ọlọ́run ni lórúkọ jésù ibi ò ní wọlé tọ̀ yín ikú òjijì ò ní wọlé pa yín
lórúkọ Jésù ẹ̀yin lẹ́fẹ̀ẹ́sẹ̀ yín rìn káàkiri bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ á sọ fọ́lọ́run gbogbo àwọn ọmọ wẹ́wẹ́, ẹ jẹ́ á sọ fọ́lọ́run lórí àwọn ọmọ yẹn. ẹ̀mí mọ́ gbà mí gbogbo àbáde àìsàn má jò sọmọ fún mi, má jò pọmọ mọ́ mi lọ́wọ́. ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. gbogbo àìsàn àbáde má jò pọmọ mọ́ yín lọ́wọ́. mọ́mì lórúkọ Jésù kò ní pọmọ mọ́ yín lọ́wọ́. dáàdì lórúkọ Jésù kò ní pọmọ mọ́ yín lọ́wọ́. lórúkọ Jésù àgbéyè lẹ́gbẹ́ àwọn ọmọ yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ tó sáré gbàdúrà kan yìí ká tó lọ nù pẹ̀lẹ́ mìíràn tí nẹ́tíwọ̀kì yẹn bá dúró báyìí. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí wa tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun tí ó yẹ pé kì í ṣe ìran mi lónìí, ṣùgbọ́n tí àwọn èèyàn Ọlọ́run fi jà mí níran, tí wọ́n Ọlọ́run fi jà mí tọmọtọmọ. ogun tí ì ṣe ogun ìran, ayé a máa fi dààmú ẹlòmíràn torí tí ìṣẹ̀lẹ̀ ní ìdílé wọn wọ́n kàn gbélé lọ́wọ́ ní pé gbà apẹ̀rẹ̀ ní sámọ̀ ọ̀hún. Ọlọ́run gbà mí gbogbo àìsàn tí ìṣàìsàn ìran, gbogbo wàhálà tí ìṣàìsàn wa tí ìṣàìsàn inú ẹbí inú ara tèmi. Ọlọ́run má jẹ́ kí èṣù fi ta mí lọ́rẹ. gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. gbogbo àìsàn tí ìṣàìsàn ìran, gbogbo wàhálà ìdààmú tí ìṣe tìran mi, Ọlọ́run má jẹ́ wọn fi ta mí lọ́rẹ. gbogbo àìsàn tí ò lójútùú, gbogbo àìsàn tí ò ní à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní iwájú Ọlọ́run lónìí ní orúkọ Jésù wọn ò ní fi ṣe yín. gbogbo àìsàn àbádì ní orúkọ Jésù kò ní wọlé tọ̀ yín. lórúkọ Jésù àlàáfíà tẹ́ fi wálé ayé náà lẹ́ fi lu ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. ẹ jẹ́ lọ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, Olúwa jẹ́ nǹkan ju ọ̀tá lọ, ọ̀tá ìkọ̀kọ̀, ọ̀tá gbangba, ọ̀tá yín kì ní ìrìn àjò ayé mi lórúkọ Jésù. mọ́mì ẹ ó ga jù wọ́n lọ lórúkọ Jésù. bẹ́ẹ̀ ṣe ń ṣàmìyàn mo lẹ́ ó ga jù wọ́n lọ. ọ̀tá tó ń wá ìdí ayé yín kiri láì nídìí ní orúkọ Jésù Olúwa yóò dá wọn lẹ́bi. ẹ gbàdúrà yìí orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. gbogbo ọ̀tá tó ń wá ayé yín kiri láì nídìí tó ní ìfàsẹ́yìn lórúkọ tòun, òun sì máa tó ń lọ wọn tún máa wá ẹlòmíràn láti fa ayé rẹ̀ sẹ́yìn ní orúkọ Jésù. wọn ò ní ayé yín fàsẹ́yìn. ìtẹ̀síwájú tí ayé yín fẹ́ yẹn lórúkọ Jésù Olúwa yóò dẹ́sẹ̀ yín lé. ayé yín fẹ́ ìtẹ̀síwájú lórúkọ Jésù ó yẹ dẹ́sẹ̀ lé. mọ́mì dáàdì lórúkọ Jésù ìtẹ̀síwájú lọ̀rọ̀ yín jẹ mọ́ lónìí ní orúkọ Jésù. iṣẹ́ yín tó sùn tó ń tò gbé yẹn ó yá kó gbọ́rọ̀ Olúwa. iṣẹ́ yín ò ní sùn mọ́. iṣẹ́ yín tó sùn tó tò gbé yẹn lórúkọ Jésù mo ní ò ní tò gbé mọ́. wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ sí iṣẹ́ yín mọ́ lórúkọ Jésù. Olúwa yóò jí iṣẹ́ yín dìde lórúkọ Jésù. Olúwa jí iṣẹ́ wọn dìde kí wọ́n lè yìn ọ́, kí wọ́n lè bá gbé ọ̀gá. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ṣe rí omi yẹn ẹ ó fi wẹ̀ ní o. nígbà tẹ́ bá fi pẹ̀fúm sí inú ẹ̀ tẹ́ fi iyọ̀ tíntínní sí, àṣẹ ni iyọ̀ yẹn dúró fún lórúkọ Jésù. àìsàn káàsán ò ní wọlé tọ̀ yín, wàhálà ìdààmú ò ní jẹ́ ìpín yín lórúkọ Jésù. tí ẹ ò dì lẹ́rù ayé ò ní dì mẹ́rù fún yín. gbogbo ẹrù tàbí àmì ètúwò mọ́mì dáàdì lórúkọ Jésù wọn ò ní pè yín fún ibi, wọn ò ní gbé ka yín mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ á tún sọ fọ́lọ́run, ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ jẹ́ sáré gbàdúrà mẹ́ta yìí. ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run o, gbogbo ẹni tó ń lépa ayé mi tó lóun ó mú ayé mi lọ sí inú ọ̀gbun ilẹ̀ ni. ẹ rí ìtẹ̀síwájú kan ló ń bọ̀ fún yín mọ́mì dáàdì. ògo tẹ́ ẹ̀ fọkàn sí kan ló fẹ́ tẹ̀ yín lọ́wọ́ yìí, ṣùgbọ́n ẹni mìíràn yóò máa lé òun máa lépa ògo yẹn ni láti lè mú ògo yẹn lọ sínú ọ̀gbun ilẹ̀. lónìí ní orúkọ Jésù, gbogbo ọ̀gbun ilẹ̀ tí wọ́n fẹ́ jọ yín sùn, gbogbo ọ̀gbun ilẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ yín lé lọ́wọ́ wípé kó máa mọ́nítọ̀ ìrìn àjò ayé yín, lónìí ní orúkọ Jésù Olúwa kó dá ayé yín gbà kúrò lọ́wọ́ àwọn ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. ọ̀gbun ilẹ̀ tí wọ́n fẹ́ jọ yín sùn, ọ̀gbun ilẹ̀ tí wọ́n mú ayé yín lọ, ọ̀gbun ilẹ̀ tí wọ́n lọ fọ ògùn ayé yín pamọ́ sí, Ọlọ́run má jẹ̀mú ó yá lọ wú jáde. ẹ̀yin ológo rẹ̀ ó yẹ gbògo yín padà. gbogbo ọ̀gbun ilẹ̀ tó gbà bọ̀dẹ̀ lórí ọ̀rọ̀ ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa kó la iná fibẹ̀ kọjá, ó yá kó la iná fibẹ̀ kọjá. ọba tó pọ̀ ní ipá àti agbára, ọ̀gbun ilẹ̀ tí wọ́n fi ayé yín sùn lónìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá ọ̀gbun ilẹ̀ yẹn
ó yá kó gba ìdájọ́ ibi lórúkọ Jésù, ó yá kó tú ayé yín sílẹ̀. Dáàdì mọ́mì Ọláoyè, lórúkọ Jésù ọkàn yín yóò balẹ̀ lórúkọ májẹ̀mú Ọlọ́run. Ohun tó yẹ yín ayé yín lórúkọ Jésù, Olúwa kó gbé dìde fún yín. Ayé yín yẹ fún ògo ńlá. Mọ́mì dáàdì bẹ́ẹ̀ ṣe ṣàmì yẹn tí mo rọ́wọ́ àmì yín yẹn lórúkọ Jésù, ògo ńlá tó yẹ yín ayé yín, èyí tó tọ́ sí ayé yín láti fi hàn pé yes ọmọ ológo rèé, ọmọ ológo ti dé lórúkọ Jésù Kristi. Ògo tó tọ́ sí yín lórúkọ Jésù, Ọlọ́run májẹ̀mú kó fi lé yín lọ́wọ́, ọba àwọn ọba kó fi lé yín lọ́wọ́. Ògo tí ò ṣe é ti àbápín rẹ̀, èyí tí ò ní ìgbìmọ̀, oore tí ò ní ìgbìmọ̀, oore tí ò ní kọ́mítì lọ́dún ìkọ́ni kó tó lọ ní orúkọ Jésù. Ọba ẹ̀rí ó yá kó gbà á fún yín, ọba àwọn ọba kó gbà á lé yín lọ́wọ́. Bí ẹ ṣe ń ṣàmìyàn ní orúkọ Jésù, ògo tuntun bẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ẹni tó dẹ̀ wọ Ọlọ́run lọ́lọ́run máa fi fún, ṣùgbọ́n ẹ̀yin náà wo Ọlọ́run ló ṣe jẹ́ ká wà láàyè lórúkọ Jésù la kó gbògo fún yín. Ògo tó yẹ yín ayé yín, èyí tó yẹ yín ọjọ́ orí yín lónìí ní orúkọ Jésù, ọba májẹ̀mú kó gbà á fún yín. Bí ẹ ṣe ń gbà lórúkọ Jésù Kristi, abánidẹ́gun oore, ayẹnimọ̀ràn, arógòtò ògòrì, arógòbògò jẹ́ lórúkọ Jésù. Wò ní ráyè lórí ògo yín yẹn, ògo tó ti tàn yín ó ti tàn náà nìyẹn lórúkọ Jésù, kò ní ṣe dọ́ọ̀bù mọ́. Bàbá o lónìí ní orúkọ Jésù, ògo tó yẹ yín ayé yín, èyí tí wọ́n fi hàn pé yes ọmọ ológo dé lónìí ní orúkọ Jésù, Olúwa kó fi lé yín lọ́wọ́. Dáàdì mọ́mì lórúkọ Jésù, Olúwa yóò fi lé yín lọ́wọ́. Ògo òdílé ẹ̀yin náà ní ògo náà lórúkọ Jésù. Ẹ ò ní ṣe wó, ẹ ò ní ṣe bìwó lórúkọ Jésù. Oore tí ò ní ìgbìmọ̀, oore tí ò ní kọ́mítì, oore tí ò ní wá jẹ́ ká jọ wò náà ṣé lágbájá ló tọ́ sí lọ́dún ìkó tó parí, Olúwa kó gbà fún yín. Bí ẹ ṣe ń ṣàmì, Olúwa yóò gbà lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹjá tún sọ fún Ọlọ́run, ẹ̀rí pé ọ̀rọ̀ yín ní ìdí ni, ìdí tí ọ̀rọ̀ yín yẹn dẹ̀ níyẹn gangan ni wípé wàá fẹ́ jẹ́ kí ògo yẹn kó pọ̀ ká tó mú yín lọ síbẹ̀ ni, ó sì ti dé báyìí náà nìyẹn lórúkọ Jésù. Ẹ̀mí aṣẹ́ni lórí, ẹ̀mí ayẹni nímọ̀ràn, ẹ̀mí abata yẹn nìjẹ́, ẹ̀mí apààyàn kógo tó dé lórúkọ Jésù. Wò ní ráyè nínú ayé yín, nítorí pé ó ti fi yín pamọ́ fún ìgbà kan, ṣùgbọ́n ó ti gbé yín jáde báyìí. Bó ṣe gbé yín jáde yẹn ní orúkọ Jésù, ẹ ò ní dẹ tí wọ́n tún gbà wọlé mọ́ lórúkọ Jésù. Gbogbo tọwọ́ yọjú orí yẹn, ẹ ó yọjú àwọn ọ̀tá yẹn lọ. Ọ̀tá inú ọ̀rẹ́ ni mo sọ nípa rẹ̀, ọ̀tá inú ẹbí ni mo sọ nípa rẹ̀, ọ̀tá alábàgbé ni mo sọ nípa rẹ̀, ọ̀tá ọmọ ìyá ọmọ bàbá ni mo sọ nípa rẹ̀ tó lẹ̀ nílò ògo yín pẹ́. Mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù, Olúwa kó dájọ́ ikú fún wọn. Gbogbo ẹ̀mí tó ń fi ikú wá ayé yín kiri tó lóun ò ní jẹ́ kẹ́ lu ẹ̀mí kan àti àlàáfíà èyí tí Ọlọ́run jogún fún yín yẹn, mọ́mì dáàdì lórúkọ Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú ó yẹ kó gba agbára lọ́wọ́ rẹ̀. Gbogbo agbára tó ń lò lẹ́yìn lórí láti gbé ìwé yẹn lónìí ní orúkọ Jésù jẹ́ kó gbèrè tìjú. Gbogbo agbára tó ń lò lẹ́yìn lórí yẹn láti ìgbà tẹ́ ẹ ti wà ní ayé tó lóun ò ní jẹ́ ẹrọ náà lọ, nítorí pé Ọlọ́run ti já yín gbà ní ọ̀sán yìí, ó ti gbògo yín lẹ́yìn lọ́wọ́. Ògo yín rẹ̀ dáàdì ẹ gbà, ògo yín rẹ̀ mọ́mì ẹ gbà, ògo yín rẹ̀ búrọ́dì ẹ gbà, ògo yín rẹ̀ sísá ẹ gbà lórúkọ Jésù. Ògo náà kò ní bọ́ sọ̀nù mọ́ yín lọ́wọ́. Abánidẹ́gun oore agba oore lọ́wọ́ ẹni ní orúkọ Jésù kò ní gbà mọ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín. Lórúkọ Ọlọ́run májẹ̀mú ni mo fi ìpè àti adé orí mi sọ fún yín pé níbo lògo yín wà, ta lògo yín bẹ lọ́wọ́ rẹ̀, ta ló ti ń lò tipẹ́tipẹ́. Ọlọ́run yá lọ ṣàwárí rẹ̀, ọba tí ṣàwárí ògo fún ni ó yá kó ṣàwárí ògo yín lé lọ́wọ́. Ògo yín ti dé ní orúkọ Jésù. Bó ṣe ń tẹ̀yìn mo ní òní kú mọ́, bó ṣe ń tẹ̀yà yóò ní fẹ́ pa, bó ṣe ń tẹ̀yà orógo tògórí òní ráyè nú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Nínú àdúrà méjì rẹ̀ ẹ̀jẹ̀ sọ fọ́lọ́run, ẹ̀mí gígùn àlàáfíà ni máa ń sàyẹ̀ Ọlọ́run mi.
ẹ̀mí gígùn àti àlàáfíà ló máa ń san ìyà nígbà tí ògo mi bá bẹ̀rẹ̀ sí tàn. Gbogbo ẹ̀mí tí máa fi kú wọ ẹni ọmọ ológo kiri máa jẹ́ wọ́n ráyè ẹnu ayé mi gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, gbogbo ẹ̀mí tó máa fi kú wọ ọmọ ológo kiri lónìí ní orúkọ Jésù nínú ayé tí lórúkọ Jésù yá kó dẹ̀yìn níbẹ̀. Mo pa á láṣẹ ni Ọlọ́run má jẹ̀mú o, gbogbo ẹ̀mí tó máa fi ikú òjijì máa wọ ọmọ ológo kiri lórúkọ Jésù kò ní ráyè nínú ayé yín. Dádì kò ní ráyè nínú ayé yín. Brọ́dà mú ní ò ní ráyè nínú ayé yín. Ògo tí yín lórúkọ Jésù ẹ lò títí lòpin ayé yín ni. Ẹ ti ń jìyà sẹ́yìn bọ̀ ṣùgbọ́n gbogbo wa dé ògo díẹ̀ mi pé kò ní jẹ́ ìpín yín. Mami ẹ ṣe àmì. Dádì mi ìrọ́wọ́ àmì yín. Ògo díẹ̀ mi pé mo ní ò ní jẹ́ tiyín nítorí pé ẹ jẹ́ ọmọ ológo lórúkọ Jésù ẹ ò ní ṣe pa fún wọn. Bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rè nínú àdúrà yẹn já sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára òòṣà ìdílé tó jẹ́ pé kì í jọmọ ológun ọ̀dàgbà ó ṣe kókó ó ṣe pàtàkì. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti mọ́ tọ́pẹ́ ṣé mọ̀ máa lágbọ́dẹ̀ bí wọ́n mọ̀ ṣe máa wí náà nù tó bá dẹ̀ wí bí àwọn ọ̀ṣẹ́ o kì í ṣe ìpín tí yín dádì mo ní kì í ṣe ìpín tí yín mọ́mì mi nítorí pé kí ni ó sọ rẹ̀ di òsànú bẹ́ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ ó ṣe lè tètè yá lọ kí ìyá alágbájá o torí ọba kí kó o jí orí ọ kó o kúnlẹ̀ kó o kí dáadáa bọ́ ọba tún lówó tètè fi bọ̀ lọ́wọ́ òòṣà tá à ń sínú o òòṣà tí wọ́n máa tọ́ ẹnìkan dà ṣùgbọ́n tó yẹ pé ọmọ ológo ní ọmọ wákiri ní ọmọ tẹ̀rì Ọlọ́run o ó yẹ kó já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù ohun tó pè rẹ̀ ní òòṣà ìdílé tó pè rẹ̀ ní òòṣà ìran tó wá sọ̀rọ̀ ẹ̀ di òòṣà tó jẹ́ pé òòṣà tí máa fẹ́ ba ayé ọmọ ológo jẹ́ ni lórúkọ Jésù kò ní ráyè nú ayé àwọn ọmọ yẹn gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ẹ tó pẹ̀lẹ́ ní òòṣà ìdílé tó pẹ̀lẹ́ ní òòṣà ìran lórúkọ Jésù mẹ́jọ ráyè nú ayé àwọn ọmọ mi. Ohun rere tí ayé àwọn ọmọ mi fẹ́ bàbá ṣe fún wọn. Ohun rere tí ó yẹ fún ayé àwọn ọmọ mi tó tọ́ sí ayé wọn. ọmọ yín gangan Olúwa yóò ṣe fún wọn. Ògo tó tọ́ sí ayé àwọn ọmọ yín brother sister mọ́mì lórúkọ Jésù Olúwa yóò ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ wá abiyamọ náà sáré gbàdúrà yìí ní jẹ́ gbàdúrà yìí. Àwọn mìíràn ó ṣe wàhálà nígbà wọn bá ṣe wàhálà táwọn ọmọ yẹn bá dàgbà náà ó lè jẹ́ ìyàwó tí ọmọ ẹni fẹ́ ó lè jẹ́ ọkọ tí ọmọ ẹni fẹ́ ní ọmọ sọ pé wàhálà màmá rẹ ti pọ̀jù mẹ́jà ṣe kankan fún wọn mọ́. Ọlọ́run gbà mí gbogbo ẹni tí ọmọ mi ọba mú bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ìgbà ìwé ìlà sọ̀rọ̀ ń pa rẹ̀ nígbà bá di ìgbógbó tó yẹ ká ẹ máa jẹ́jọ́ ọmọ tí ó wà jẹ́ pé ọkọ ọmọ ní ọ̀wà máa kọ́ tàbí ìyàwó ọmọ ní ọmọ kọ́ ọmọ sí yín. Ọlọ́run gbà mí ọba Ọlọ́run abiyamọ o Olúwa ṣàánú mi gbogbo ẹni tí ọmọ mi ọba mú báyìí mọ́jọ́ ojú ọ̀tá sí mi. Ọlọ́run ṣe ní ọ̀rẹ́ mi nígbà oúnjẹ ọmọ bá tó jẹ Ọlọ́run má jẹ́ ó kan mọ́ mi lẹ́nu má jẹ́ fìnira má jẹ́ gbàdúrà ẹ̀yin abiyamọ orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù abiyamọ ayé o Ọlọ́run gbà mí lórí àwọn ọmọ kọ́lọ́run kó gbà yín lórí àwọn ọmọ yín nígbà tó ń jẹ wọn bá tó jẹ mọ́mì dádì Ọlọ́run ní jẹ́ wọ́n mú ìhà oníhà wọn ò ní gbé egun eléegun ẹni tí ó sọ wọ́n di ọ̀tá yín lórúkọ Jésù kò ní yẹ gbà àwọn ọmọ yín. Kódà bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ara wọn èṣù ni kódà rí wọn rú ọ̀tá ni kódà rí wọn rú ìkà ni kódà rí wọn rú gbogbo tí bá sàdá rí èèyàn rú tí ì jẹ́ kí kó ṣeé ṣe kó tètè ya ọmọ yín pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kó lè bá àdọ́jọ́ ọlẹ́ kẹ́ ẹ lè jẹ́ǹjẹ́ ọmọ yín. Bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù Kristi. Àdúrà ìtúrẹ̀ abiyamọ mo sọ pé méjì péré náà ni. Ọlọ́run má jẹ̀mú Olúwa gbà mí nígbà tó bá dọjú alẹ́. Ọlọ́run ohun tí mo fẹ́ sọ yìí ó pọ̀ lára àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn kì í ṣe ọ̀rọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run onígbàgbọ́ tàbí kíní kan ẹ̀nà àwọn ẹ̀sìn gbogbo lọ́wà bá a ṣe ń rí lọ́wọ́ alẹ́ àwọn mùsùlùmí náà là ń rí lọ́wọ́ àwọn pastors bẹ́ẹ̀ náà là sì ń rí lọ́dọ̀ àwọn tó jẹ́ pé oníṣègùn ni wọ́n tó yẹ pé ńgbà tí ọmọ bá ṣe wàhálà téèyàn ṣe wàhálà lórí ọmọ nígbà bá di wípé èèyàn bá fẹ́ jẹ́ ẹgbà náà wọ́n máa rí fíṣàn bí wọ́n máa rí fíṣàn ikú. Mi ò rí síyàn rí láyé mi èmi rí
ọbẹ̀ rí ìfi irú ẹ̀ hàn mí gbà náà wọ́n rí fi ṣan pé lágbájá o àjẹ́ nìyá rẹ má ṣe fún o má fọwọ́ fún o má fi kíní fún o jìnnà sí ìyá rẹ lórúkọ Jésù ẹja gbàdúrà àbúyàmọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó orókún tá a fi ń ṣe wàhálà yìí tó bá tó stéèjì kan kò ní ṣe wàhálà mọ́ ó jẹ ọmọ lókùtà mọ́ dúró dè Ọlọ́run gbà mí mọ́jà yóò sọ àwọn ọmọ mi dọ̀tá mi ní ìkẹyìn ọjọ́ ní ìkẹyìn ayé mi mọ́jà ọmọ mi mọ́jà wọn dọ̀tá mi gbogbo ìrande ibi gbogbo fíṣàn ibi gbogbo àsọtẹ́lẹ̀ ìbànújẹ́ ètò ọ̀rẹ́ láwọn sọ sínú etí àwọn ọmọ mi láti lè sọ ọmọ mi dọ̀tá mi Ọlọ́run má gbà wọ́n láàyè gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù Ọlọ́run bá jẹ̀mú má gbà wọ́n láàyè o bàbá mi àti Ọlọ́run mi má gbà èṣù láàyè ìkà ni wọ́n èèyàn ibi ni wọ́n gbogbo ẹtí bá máa sọ fíṣàn ibi fíṣàn ikú fíṣàn wàhálà láti lè da ilé èèyàn rú lórúkọ Jésù Olúwa má gbà wọ́n láàyè nínú ayé àwọn mi má gbà wọ́n láàyè sí ayé àwọn ọmọ mi sí mi má gbà wọ́n láàyè mọ́mì sí àwọn ọmọ yín sí ayé yín Olúwa ò ní gbà wọ́n láàyè dádì láti ayé àwọn ọmọ yín sí ayé yín Ọlọ́run ò ní gbà wọ́n láàyè bẹ́ẹ̀ ṣe wàhálà ní ìgbèwé ní ìgbogbo ẹ ó jẹjẹ wọn bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ tún sọ fọ́lọ́run ẹjá sáré gbàdúrà kan ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa ẹ̀mí gúngùn tí ń sànyà Olúwa fún mi lẹ́mìí gúngùn ẹ̀mí gúngùn ní mọ́ sànyà wàhálà pọ̀ lórí ọmọ o wàhálà pọ̀ lórí ọmọ àgàgọ́ bá tẹ̀tún jẹ́ lọ́wọ́ ọwọ́ méjì tó jẹ́ pé ọwọ́ kan ló ṣe wàhálà pọ̀ Ọlọ́run gbà mí gbogbo wàhálà mi lórí ọmọ mi làálàá mi má jò já sásán làálàá mi má jò sásọ́wọ́ òfo làálàá mi lórí àwọn ọmọ mi má jò já sásán ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù àgbàlagbà Jésù dáàdì mọ́mì làálàá yín lórí ọmọ kò ní já sásán làálàá yín lórí ọmọ kò ní já sófo lórúkọ Jésù wàhálà yín lórí àwọn ọmọ yẹn náà lẹ́jọ̀rọ̀ wọn ọmọ yín ó yàrá lójú ẹ̀mí yín ẹ sáà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni wọ́n ó yàrá olú ọmọ ni wọ́n jẹ́ àrípẹ́ sìn ọmọ ni wọ́n jẹ́ àrídùnnú ọmọ ni wọ́n sì jẹ́ lójú ẹ̀mí yín bẹ́ẹ̀ ni yóò ṣe rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ohun Olúwa náà rẹ̀ láti ẹnu yáàdú ẹ̀rẹ̀ abániṣẹ́ JP ètò láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ẹ má bínú nẹ́tíwọ̀kì bó ṣe ṣe lẹ́nìí nẹ́tíwọ̀kì yẹn ó ṣe díẹ̀ lórúkọ Jésù á gbàdúrà wa ní ìjọ mẹ́jọ jù bẹ́ẹ̀ lọ kó lu wa fún wa lóore ọ̀fẹ́ kó fún wa láàánú láti lè dijọ́ náà á tún jùjọ́ náà lọ á ní bá wọn kúkú àjọkú ikú ọ̀wọ́wọ́ ìṣèpù wa torí pé kíni á bá wọn yàn lórúkọ Jésù àwọn ò ní rí kú òjijì ikú òjijì ò ní ya ilé wa ní ìjọ mẹ́jọ tèmi àti ẹjẹ́ tó pàdé lórí ohun Olúwa láti ẹnu àríyá àdúrà ẹ̀rí abániṣẹ́ JP tó ń wá láti ilé ìjọsìn wa ilé ìjọsìn ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú Kérúbù and Séráfù Church ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú lórúkọ Jésù Olúwa yóò fàánú bí ayé wa wò àánú tó tọ́ sí wa tó tọ́ sí ayé wa lórúkọ Jésù kò ní di àpọ́nlé fún ẹlòmíràn o àárà àánú gbà ojú rere àánú Ọlọ́run yóò máa tẹ̀lé wa kiri yóò máa bá wa gbé títí ayé wa bẹ́ẹ̀ ni yóò rí tẹlifóònù nọ́mbà mi náà rè 070 57 84 23 11 ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ní ìjọ mẹ́jọ àgbàdùn ara wa dáadáa jù báyìí lọ mo ti sọ fún àwọn màmá àti bàbá wa tí wọ́n ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yẹn kan fún wa ní àyè ní ìjọ mẹ́jọ dáadáa àgbàdùn ara wa kó ló wá fún wa lórí ọ̀fẹ́ kó fún wa lẹ́mìí àtàláfíà àgbàdùn ara wa nẹ́tíwọ̀kì yẹn bàdì lọ́sẹ̀ yìí lórúkọ Jésù àtẹ́mí àti ní ìjọ mẹ́jọ ká tún pàdé ní àti àláfíà ó dàbọ̀.